ìrìn àjò ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ sí ìlú Ìwó. Báyìí ni àwọn àáfàá ṣe ìkíni káàbọ̀ fún bàbá ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ ní ìlú Ìwó. Oríṣiríṣi ọ̀rọ̀ àmọ̀ràn lọ́lọ́kan ọ̀jọ̀kan ló jáde lélẹ̀ tí ó wu etí gbọ́ tó sì ṣàǹfààní fún ìjọmọnìyàn, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ. Ẹ̀yin ènìyàn mi, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá, ojúlówó ọmọ Yorùbá, ìta tó mú wá rèé, ẹ mọ bá wa ká lọ kájọ máa jẹ̀gbádùn. Mi ò mọ tí n bá tó sọ bí ò ṣe wípé ọkùnrin àìmálò ọ̀sẹ̀yàrá àmàlàkọ̀ tá a bá ń ṣe gbogbo tá a bá ń ṣe tó bá jẹ́ pé tọ́lọ́run ni Ọlọ́run rí, àwọn mùmínì náà sì rí. Mo wà pẹ̀lú àwọn àfáà wa Dr. Sarajin, a lọ sí travel kan, wàláhì tẹ́nìkan fi bá wọn sọ̀rọ̀ láti sọ àlámàrí tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Àfáà wa bóyá ni ó fẹ́ jẹ́ ní wákàtí kan. Ó sàtún sọ̀rọ̀, ó sàtún sọ fún bàbá yìí pé ṣé òun sì láǹfààní kọ́ ọ́n ní ọ̀sán màá sọ̀nsọ̀ pé ọ̀rọ̀ tá à fẹ́ gbọ́ gangan ni ń sọ fún àwọn ẹ̀yin kọ́ Fadilatul Imam, ẹ̀yin kọ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ìmáàmù wa yìí náà tọ́lọ́ yẹn fún àníwò pé àwọn kọ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ yẹn bá lépò tó lélélélélé tọ́lọ́run bá sọ pé kò ní jẹ́ tiẹ̀ wàláhì ká débẹ̀. Àwọn tí wọ́n máa yí nǹkan dínà wọ́n pọ̀ o, àwọn máa débẹ̀ kì í ṣe wọ́n lọ́kàn kò tọ́ sí ọ wàláhì wọ́n pọ̀, ṣùgbọ́n gbọ́ Ọlọ́run ní ẹ̀yìn lẹ́ẹ̀dẹ́pọ̀ yẹn lẹ́ẹ̀dẹ́bẹ̀. Ìgbà tọ́lọ́run kí ní ìmáàmù wa ní Ìwó káà náà débẹ̀ wàláhì ní àti débẹ̀. So ni mo fi sọ wípé ọkùnrin ẹ̀ máa lo fọ́sọ̀yẹ̀rọ̀ àmàlàkùn ọ̀rọ̀ sílẹ̀ wọlé mọ́ mi náà. Di èèyàn pàtàkì tí bàbá mi Dr. Sarajin ti gbà yín lálejò ní irú òdodo tí abátàn bàbá wa ń sọ táwọn ọmọ gbà lẹ́nu wọn, irú ẹ̀ la máa ń gbọ́ lẹ́nu bàbá wa yìí. Ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ tẹ́yìn bá sọ tiyẹn tó nípa lọ́nà mẹ́wàá ju ẹyọ kan tí a lò. Wọ́n fi àìmọ̀dún ara wa mọ̀lẹ́lẹ́ yìí tí sì ń sọ òdodo ọ̀rọ̀ yìí. Yàtọ̀ tó máa fẹ̀rí tì ibi ẹ ti kọ́ bẹ̀rẹ̀ ẹni ẹ sì máa wò ó. Àti ẹ nínú gan wọn ṣe súnà Ànábì wa Muhammadu. Ẹ lọ sí wẹ̀ kẹ́ tèmi gan. Ẹ rí i pé ń dán ni wọn ò nírú gan. Bẹ́ẹ̀ ni súnà sì ní káṣe kéde. Ẹ̀yin ẹ̀ni bàbá mi màmá àgbègbè wọn sọ sí fún gbà wọn lò. Bẹ́ẹ̀ làwọn òdodo ọ̀rọ̀ tẹ́ ń sọ. Tó wá sọ ìdí ẹ̀yà pàtàkì gbogbo ayé. Ẹbí tẹ ẹ bá wí nǹkan kan yóò gbé hàn àfẹ́ gbọ́. Ara pé ìdáyà Ọlọ́run ń tẹ̀lé ìnáwó mufti àlùbáríkà tó lóun tún ní yẹn tẹ̀yà òpè. Bóyá tí a máa fi yíyàn nǹkan àti ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ o, wọ́n kàn fi dẹ́lòmíì lọ́lá, wọ́n fi dá lọ́lá. Ìbámu máa fàtí àgàn ibo ló ti sọ̀kalẹ̀, ẹ̀mí ló ní sọ̀kalẹ̀ báyìí nàbí kò sí tó ti ẹ̀ka ń pa owó eléyìí o, kìrọ̀ àmìlò ló ní kí lọ́kàn ń parí. Gẹ́rí gàǹgàdú bí alẹ́ ìhímú wọ́n là lá mufti ìwà lọ. Èyí ò lágbájúmọ̀ nílẹ̀ Yorùbá, ẹ wá yí gbogbo ìpadà ọ̀rẹ́ yẹn náà mẹ́fẹ̀ẹ́ òótọ́ ọjọ́ ọjọ́ pé òótọ́ lè gbàlá yìí ńlá yìí tí bàbá wa dòkítọ́rù ẹni àgbà lálejò gbogbo olùyọ́ máa ń gbà yín lálejò ẹ̀dá tó rẹ̀ wá ìmọ̀ àgbà lè wọ́yá ẹ̀jẹ̀ gbogbo wa náà á ṣùgbà wọn àjọ wa gbà yín lálejò Ọlọ́run ti kì í ọbẹ̀ lọ́run nínú àná má yẹ ẹsẹ̀ yín lójú ọ̀nà dáadáa Ọlọ́run tó jẹ́ kí ẹ lè máa lọ lójú ọ̀nà rẹ̀. Ilé wa Ayílára ẹ ti gbó ọkọ̀ ẹ̀gá gbogbo ayé ló máa ilé Ayílára ilé kan bẹ tí ń jẹlé Ayílára. Ẹ ti gbọ́ ọkọ̀ bàbá mi ọba àlú Ògbómọ̀ṣọ́ ga, bàbá mi ọba Gandhi Afọlábí. Wọ́n fààyè bò tọrọ, bàbá dáadáa sì ni bàbá náà. Wàláhì bàbá àlùbáríkà ni bàbá wọn ọba Ògbómọ̀ṣọ́. Yìí kọ̀ ọ̀bà rí bẹ́ẹ̀ mi èwe mi èrò yẹn ni Ọlọ́run ọ̀bà ròyìn. Ṣùgbọ́n mo rí àmì dáadáa lára bàbá ń gbà ṣèbẹ̀wò. Ẹ̀yìn ó rí pàníyàn wọn dáa. Wọ́n ní sẹ́ èmi ọ̀ jẹ ìmáàmù àbí mo ní ṣe pásítọ̀ ní yàn fi ọmọ kírun fún àwọn èèyàn bí kí gbogbo nǹkan ọ̀dà lèmi náà wà fún mo ní iyì yan bẹ́ẹ̀ ni mo mọ̀ pé yìí mi ni ṣùgbọ́n Ọlọ́run kọ́ bá ní tó gbogbo ẹ̀ síbi tó dáa tí mo sì gbà pé lógo Ọlọ́run yóò tó tójú bó ti wà tẹ́lẹ̀ ní. ẹ̀gbọ́n táwọn èèyàn mi ń sọ fún yín
ẹ̀yin kọ́ wọ́n sọ fún wọn sọ ní sọ̀rọ̀ èmi ni wọ́n jù sí. tí bàbá Mufti fi sọ yìí pé the best imam in the southwest àwọn ni chief imam Ògbómọ̀ṣọ́ bóun ó ṣe mọ̀ wá pé máàkì lójú ẹni tó náà dín fún máàkì tí wọ́n fún máàkì. so nítorí náà àwọn àlàbí pé mọ̀nù wájàdà gáìrà ìfàlẹ́ yà mọ̀dé náà wà mọ̀ wájàdà gáìrà fàlà yà lù mọ́ iná ìlà ní sọ̀rọ̀. èmi náà ní kémi náà wo tẹ gbé lọ́wọ́ o kémi náà mọ́ disappoint àwọn èèyàn kémi náà jẹ́ kí alẹ́ ní sẹ́yìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe pé bóyá tá a fi jẹ òsì àmọ́ kò ṣeé fojo jẹ́ kò ṣeé fojo jẹ́ àyà ní níta ẹ níhùn ọlọ́run náà ló kí í lẹ́yìn mo ń sọ fún mọ́sálásí rẹ̀ kan mo ní this is a big challenge for you aláwọ̀kọ́ ni pé ń tọ́lọ́ ń ṣe nínú ayé àwùjọ bí tẹ́ ẹ ti kọ́kọ́ jẹ́ kìí ṣe pé mò ń bú ìlú Ògbómọ̀ṣọ́ ní league of men ni mò ń tọ́ka sí ọlọ́run náà ro yín bẹ́ẹ̀ bọ́lọ́run bá sì nàró ẹ tó yí bí yín bẹ́ẹ̀ bí kí wọ́n kó lẹ́sẹ̀ náà ni ó padà máa wáyé àmọ́ ẹ wá wo apá ọ̀tún yín àtàkùn sí yẹn wà á ti ẹ dúró ń bẹ̀ wà láì wá gbogbo ẹrù gan rè mọ́ pé wọn ò ṣàbòsí pẹ̀lú yín onímọ̀ náà tó wà ní gbogbo wọn náà wọ́n tún wá ń nàró wọ́n tún wá lọ pé mo gbà ètò gbáwúsá ètò gbọ́lárúwá ètò gbọ́ kírísì ìmọ̀mù wa àdúrà yín ti gbà tánu.